Kálẹ̀ gbogbo lé sí ti máa ló ń kí n bí báyìí. Ẹ gbọ́ àdúrà tí olóyè ṣe fún gbogbo ọmọ káàárọ̀ jèrè. Wọ́n fẹ́ràn wa gan ni tọkàntọkàn. Ọmọ Yorùbá tàtà. Ẹ gbọ́ bí wọ́n ṣe ń gbàdúrà fún gbogbo wa lápapọ̀. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ètò ìbá pín. Ẹ káàsán gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé. Happy New Week. Today is November 13, 2023. Monday. Mo kí gbogbo ọmọ Yorùbá. Oṣù yìí, oṣù ayọ̀ lọ́lọ́run á ṣe fún yín o. Ọlọ́run wọlá ìlú Jámánì tá wà yìí. Yóò wọlá òjò tó ń rọ̀ lọ́wọ́ yìí. Ẹ̀rá jíjẹun, ẹ̀rá àánú Ọlọ́run gbà. Yóò wọlá ọmọ mi tí mo dúró tì, ọmọ brọ́dà mi ni. Ẹ̀rá àánú Ọlọ́run gbà. Gbogbo ibi tí ìtẹ́ ìmọ̀ Yorùbá bá ti wà, ẹ mọ̀ ọ̀rá àánú gbà ní Ọlọ́run wọlá ìlú Jámánì tá wà yìí. Ọlọ́run á ṣàánú yín. Ẹ ṣé mo dúpẹ́ gan fún àdúró tì mí. Ìṣe Yorùbá. Ọmọ mi ní ọmọ Yorùbá lòun. Ìṣe Yorùbá. N sì tẹ́tí gbọ́ ọ̀rọ̀ yẹn báwo lè ṣe rí sí. Ẹ rí i pé ìwà ọmọlúwàbí gan ni wọ́n hù ń bẹ̀yẹn. Gbogbo àdúrà tí wọ́n dẹ̀ gbà fún gbogbo wa àṣẹ láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ bá a pín ètò ìbáṣẹ ń bọ̀ sí ìwà ní kí n lò látòrí Oduduwa TV rédíò. Kò ní sú wa, kò ní rẹ̀ wá adé lè rẹ̀ wá o. Òmìnira iná á tẹ̀ wá lọ́wọ́ torí gbogbo wa ti mọ̀ pé tí ó wà ń bẹ ẹ̀sìn ìrẹ́jẹ ti pọ̀jù ní ìjọba tí ó wà ń bẹ adé láti wá ọ̀nà láti fi gba òmìnira wa. Sí ìwà ní kí n lẹ́kọ̀ọ́ sí. Ẹ ṣeun, ó dìgbà kan náà, ó dàbọ̀.